Africa Content TV. I say what's up in advance. Alaila. Ọ̀gá ara ní ìwà ìgbà. Aláwọ̀ lè mọ́tò òun. Keep laughing me in advance. Aláìlú àfòjì bàbá in advance. Ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀la o. 15 of February. Bọ́lá bí bá di bí 12. Àti bàbá kì í bá bí birthday. Oníjẹ́ ẹ̀kọ́ sákò lórí ọ̀pẹ́. Màdìbà Màláìka àlọ́. Kíkà fún mi àlọ́ o. Ọmọ Màlàbí lẹ́yìn ọ̀gọ́ tóbi bàbá láyé. Bàbá láyé. Aláìlú àfòjì bàbá iná bá àṣọ ọmọlọ́dọ̀ bí ọ̀la o 15 of February bọ́bá tó bá di bí 12 àti bàbá kí ipa bí birthday oníjẹ́ ẹ̀kọ́ sákò lórí ọ̀pẹ́ Màdìbà Màláìka àlọ́. Kíkà fún mi àlọ́ o. Ọmọ Màlàbí lẹ́yìn ọ̀gọ́ tó ní bàbá láyé. Bàbá láyé.